sọ́nà torí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ti sọ kì í lẹ́yìn Èwo àmọ́ bòmí tí wọ́n ti ń fi láwàní yan ọba. ètò wọn wà bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá fọba jẹ nílẹ̀ Yorùbá kì í ṣe gbogbo 100% ìní faramọ́ ọba. ṣùgbọ́n gbogbo àyẹ̀wò tá a bá fẹ́ gbógun ti ọba tó bá wà bẹ́ẹ̀ àwọn àfààná máa lò pàápàá jùlọ tá a bá fẹ́ yan ìmáàmù a wà lọ yan ìmáàmù pé ìwọ purpose of ìmáàmù ni kò máa takò ọba ẹ̀yin àfà ẹ̀ bá yanjú àárín. ẹlẹ́ẹ̀kejì gbogbo njẹ́pẹ̀ ní yunifásitì ní yunifásitì gbogbo orúkọ sí ẹ̀bá tó wà ní yunifásitì láyé gbogbo kọ́lẹ́jì tó ọba ti kọ́ ọ̀ka àti secondary school ọba ti kà tó ọba ti wọ university you are a student àbí bẹ́ẹ̀ kọ́ bàbá tó ọba ti wá jáde you are a graduate a product of so university gbogbo yín wá kó àpapọ̀ ń bí kan there is a conglomeration òun náà ní national service àbí bẹ́ẹ̀ kọ́ àwa ní rí ẹ̀ ní Roma university kan pé no it's a MBBS ló ṣe but it's a University of Ilorin ni kò qualify báwọn tí wọ́n wà láti Adóbayérú why kí ló dé tó máa dàbí àfihàn ọmọ Markazi kí ló tó máa Markazi fi kú àdàbíyà kí ló wá dé tó fi jẹ́ pé gbogbo bàbá tí wọ́n kọ́ àyè focus kan mission kan agenda kan ní gbogbo wọn ní intisar Islam àmọ́ ń bàtà wá dé àti ìyá that is my message ẹ̀yìn àbá owó bá mójútó message ẹ̀ bẹ́ẹ̀ kẹta tó wá jẹ́ ọ̀kan ṣoṣo tí ó ń do gbogbo wa ẹ̀yin bàbá ayé àkùrọ̀ yẹn náà ni o kuntu khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. àgbọ̀nríláyé gbogbo ibi tá a jẹ àbá àti máa ṣe wá àsìkò wa pé àwọn kankan wà tẹ ẹ̀ka léwọ̀ pé mùsùlùmí ò gbọdọ̀ sí. àbí àgbà yìí bàbá yálà ní jíjẹ ní mímú ni tọ́lọ̀ ti ṣe kọjá pé haram látọ̀dọ̀ ọlọ́ àwọn àfa àgbàlódé ìmọ̀ tí ń júwèé rẹ̀ fún wa àbí tó ní kọ́lá gbọ́dọ̀ àfa àkàlẹ́ ajá nínú òsínú ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ ni agbọ́ lórí social media ẹ dákun ẹ̀yin àfa ẹ̀yin ní tọ́sílẹ̀tì wà lọ́wọ́ yín o gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà rí ẹlòmíì tó jẹ́ mùsùlùmí láàrin ó lè jẹ́ kó lọ́ba àkọ́kọ́ tí ó jẹ́ mùsùlùmí nílùú wọn bóyá mẹ́mbà 20 ló wà ní àwọn ọba tó ti jẹ iṣẹ́ wà fún ẹ̀yin àbọ̀ àtẹ́wàá lónìí àmọ́ ẹ̀jẹ̀ àmọ́ aráńtí ayé àkùrọ̀ àti sọ pé wọ́n àtàsí wọn bẹ abúlé ńlá ìjẹ̀mí ẹ̀ wọ́n lè àtàkọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ìwádìí rẹ̀